àwọn tó kópa nínú eré daring vs life ní ìrèwọlé ọláníyàn, túnde adẹrìnòye, damilọlá òní, gabriel afọláyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n jí ọmọdéèrìn ìyẹn prince gbé tí wọ́n sì ń béèrè fún 50 million naira, èyí tó mú kí rọ̀gbà bàbá ọmọ náà fẹ́ ta dúkìá rẹ̀ láti rí owó, ṣùgbọ́n owó tí wọ́n fi ń lọ kò tó nǹkan. lẹ́yìn ọjọ́ díẹ̀ bàbá ọmọ yẹn rọ̀gbà padà rí ẹni tó lè san 50 million naira fún ilé dúkìá tó fẹ́ tà. ó lọ gbé owó náà fáwọn ajínigbé náà, wọ́n sì fún lọ́mọ rẹ̀. nígbà tí ó délé, ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin òun àti dérìn, tí ìyẹn sì ní kó jáde kúrò nílé òun. dérìn gbé ọmọ rẹ̀ lọ sílé ìwòsàn fún àyẹ̀wò. dókítà sọ fún pé kò sí nǹkan kan tó ṣe ọmọ ẹ̀, pé ara ọmọ ẹ̀ wà òkè, èyí tí ọmọ náà sì jẹ́rìí sí pẹ̀lú. olùkọ́ prince sọ pé kò kí n túra ká nílé ẹ̀kọ́, wípé ó dà pé kankan ń ṣe prince. ni dérìn bá lọ mú ọmọ rẹ̀ lọ bá therapist, tí prince sì sọ fún therapist náà wípé òun ò fẹ́ràn bí ìyá òun ṣe pààrọ̀ orúkọ òun, iléèwé òun àti bó ṣe jẹ́ kí òun rí bàbá òun. therapist wá gba dérìn níyànjú wípé kó jẹ́ kí bàbá ọmọ rí ọmọ rẹ̀, kí ọmọ sì rí bàbá rẹ̀. lọ́jọ́ tí dérìn mú prince lọ bá bàbá rẹ̀ ní kó jọ káwọn gba ìfẹ́ láàyè lẹ́ẹ̀kejì, kó fóun láǹfààní láti tún àṣìṣe òun, kóun tún àṣìṣe òun kọ, kóun lè tún tan ayé òun kọ padà, ọ̀rọ̀ ìfẹ́ àwọn kọ sí rere padà. níbi tó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni àwọn àlè rẹ̀ méjì bá jáde síta, tí wọ́n fọwọ́ gbé lẹ́kẹ̀ẹ́jọ́. dérìn ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ọmọ rẹ̀ láti bẹ̀ fún ohun tó ṣe nípa pípààrọ̀ orúkọ rẹ̀ àti iléèwé rẹ̀, àti láti lè jẹ́ kó lè máa rí bàbá rẹ̀ sọ̀rọ̀ lórí aago. Gbénga bẹ dérìn pé kó fẹ́ òun, ó sì fún ní òrùka ìfẹ́, èyí tí dérìn sì gbà. lọ́jọ́ kan níbi tí gbénga àti dérìn ti ń sọ̀rọ̀ nípa ètò ìgbéyàwó wọn tí wọ́n fẹ́ ṣe, ayé àwọn èèyàn tó fẹ́ pè àti tó ti fẹ́ ṣe, ni ìyá ọmọ gbénga ìyẹn ṣaléwá tó ti sá lọ pẹ̀lú ọmọ bá yọjú dé kò lè mọ, tó sì bẹ̀rẹ̀ sí ní bá dérìn jà wípé kí ló ń ṣe nílé bàbá ọmọ òun. nígbà tí wàhálà rẹ̀ pọ̀ ni dérìn bá kúrò nílé fún Dúpẹ́, ọ̀kan lára àwọn àlè rọ̀gbà dákú sọ́dọ̀ rẹ̀, èyí tó mú káwọn ọlọ́pàá wá mú lọ ságọ̀ọ́ wọn. nígbà tí ó yá, ẹ̀gbọ́n rẹ̀ tó wà lókè òkun ló bá yọjú ọ̀rọ̀ náà, tó sì ní kó máa bọ̀ ní orílẹ̀-èdè Canada. Gbénga sọ fún dérìn wípé ìyá ọmọ òun ṣaléwá fẹ́ gbé lọ́dọ̀ òun fún oṣù 3, èyí tó fàjà láàrin òun àti dérìn, tó pé dérìn sọ pé òun fọwọ́ sí ìgbésẹ̀ náà. lọ́jọ́ kan prince sọ pé òun fẹ́ lọ sọ́dọ̀ gbénga, èyí tí gbénga mú wá lọ sílé rẹ̀. ló bá pe gbénga ní dádì. ní ṣaléwá bá gbaná jọ wípé bó bá lọ ṣe máa pe bàbá ọmọ òun ní dádì, wípé kó wá bàbá ẹ̀ síwájú. níbi tó ti ń pariwo lé prince lórí ni ìyá rẹ̀ dérìn ti dé, tó sì gbèjà ọmọ rẹ̀, tí gbénga sì dá sí pẹ̀lú. ó wá sọ pé òun máa lọ gbalé síta fún ṣaléwá àti ọmọ rẹ̀. gbénga lọ bẹ dérìn nílé rẹ̀, wọ́n sì parí ìjà. dérìn sọ fún un pé òun ti lóyún, èyí tí inú gbénga dùn sí. àwọn tó kópa nínú eré daring vs life ní ìrèwọlé ọláníyàn, túnde adẹrìnòye, damilọlá òní, gabriel afọláyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n jí ọmọdéèrìn ìyẹn prince gbé tí wọ́n sì ń béèrè fún 50 million naira, èyí tó mú kí rọ̀gbà bàbá ọmọ náà fẹ́ ta dúkìá rẹ̀ láti rí owó, ṣùgbọ́n owó tí wọ́n fi ń lọ kò tó nǹkan. lẹ́yìn ọjọ́ díẹ̀ bàbá ọmọ yẹn rọ̀gbà padà rí ẹni tó lè san 50 million naira fún ilé dúkìá tó fẹ́ tà. ó lọ gbé owó náà fáwọn ajínigbé náà, wọ́n sì fún lọ́mọ rẹ̀. nígbà tí ó délé, ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin òun àti dérìn, tí ìyẹn sì ní kó jáde kúrò nílé òun. dérìn gbé ọmọ rẹ̀ lọ sílé ìwòsàn fún àyẹ̀wò. dókítà sọ fún pé kò sí nǹkan kan tó ṣe ọmọ ẹ̀, pé ara ọmọ ẹ̀ wà òkè, èyí tí ọmọ náà sì jẹ́rìí sí pẹ̀lú. olùkọ́ prince sọ pé kò kí n túra ká nílé ẹ̀kọ́, wípé ó dà pé kankan ń ṣe prince. ni dérìn bá lọ mú ọmọ rẹ̀ lọ bá therapist, tí prince sì sọ fún therapist náà wípé òun ò fẹ́ràn bí ìyá òun ṣe pààrọ̀ orúkọ òun, iléèwé òun àti bó ṣe jẹ́ kí òun rí bàbá òun. therapist wá gba dérìn níyànjú wípé kó jẹ́ kí bàbá ọmọ rí ọmọ rẹ̀, kí ọmọ sì rí bàbá rẹ̀.
lọ́jọ́ tí Dẹ́rìn mú Prince lọ bá bàbá rẹ̀ ní kó jọ káwọn gba Ìfẹ́ láàyè lẹ́ẹ̀kejì, kó fóun láǹfààní láti tún àṣìṣe òun kọ, kóun lè tún tan ayé òun kọ padà, ọ̀rọ̀ ìfẹ́ àwọn kọ sí rere padà. Níbi tó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni àwọn àlè rẹ̀ méjì bá jáde síta tí wọ́n fọwọ́ gbé lẹ́kẹ̀ẹ́jọ́. Dẹ́rìn ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ọmọ rẹ̀ láti bẹ̀ fún ohun tó ṣe nípa pípààrọ̀ orúkọ rẹ̀ àti iléèwé rẹ̀, àti láti lè jẹ́ kó lè máa rí bàbá rẹ̀ sọ̀rọ̀ lórí aago. Gbénga bẹ Dẹ́rìn wípé kó fẹ́ òun, ó sì fún ní òrùka ìfẹ́, èyí tí Dẹ́rìn sì gbà. Lọ́jọ́ kan níbi tí Gbénga àti Dẹ́rìn ti ń sọ̀rọ̀ nípa ètò ìgbéyàwó wọn tí wọ́n fẹ́ ṣe, ayé àwọn èèyàn tó fẹ́ pè àti ibi tó ti fẹ́ ṣe, ni ìyá ọmọ Gbénga, ìyẹn Ṣaléwá tó ti sá lọ pẹ̀lú ọmọ bá yọjú dé kò lè mọ̀, tó sì bẹ̀rẹ̀ sí ní bá Dẹ́rìn jà wípé kí ló ń ṣe nílé bàbá ọmọ òun. Nígbà tí wàhálà rẹ̀ pọ̀ ni Dẹ́rìn bá kúrò nílé fún Dúpẹ́, ọ̀kan lára àwọn àlè rọ̀gbà dákú sọ́dọ̀ rẹ̀, èyí tó mú káwọn ọlọ́pàá wá mú lọ ságọ̀ọ́ wọn. Nígbà tí ó yá, ẹ̀gbọ́n rẹ̀ tó wà lókè òkun ló bá yọjú ọ̀rọ̀ náà tó sì ní kó máa bọ̀ ní orílẹ̀-èdè Canada. Gbénga sọ fún Dẹ́rìn wípé ìyá ọmọ òun Ṣaléwá fẹ́ gbé lọ́dọ̀ òun fún oṣù 3, èyí tó fàjà láàrin òun àti Dẹ́rìn tó pé Dẹ́rìn sọ pé òun fọwọ́ sí ìgbésẹ̀ náà. Lọ́jọ́ kan Prince sọ pé òun fẹ́ lọ sọ́dọ̀ Gbénga, èyí tí Gbénga mú wá lọ sílé rẹ̀, ló bá pe Gbénga ní dádì. Ní Ṣaléwá bá gbaná jọ wípé bó ṣe máa pe bàbá ọmọ òun ní dádì, wípé kó wá bàbá ẹ̀ síwájú. Níbi tó ti ń pariwo lé Prince lórí ni ìyá rẹ̀ Dẹ́rìn ti dé, tó sì gbèjà ọmọ rẹ̀, tí Gbénga sì dá sí pẹ̀lú. Ó wá sọ pé òun máa lọ gbalé síta fún Ṣaléwá àti ọmọ rẹ̀. Gbénga lọ bẹ Dẹ́rìn nílé rẹ̀, wọ́n sì parí ìjà. Dẹ́rìn sọ fún pé òun ti lóyún, èyí tí inú Gbénga dùn sí. Ṣẹ́yìn náà ti wo eré Dẹ́rìn vs Life? Ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kẹ́ share fídíò wa, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, a mọ̀ lóore.